Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àti máa gbọ́ mi àtẹ̀yin tẹ̀ ń wò mí. Lágbára Elédùà, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ọwọ́ tẹ́ fi ń tẹ like, tẹ́ fi ń subscribe, ọwọ́ náà ò ní rọ̀ láṣẹ Elédùmarè. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì aláyọ̀, ìkànnì ìdùnnú, ìkànnì tí ayé ń fẹ́ tiẹ̀, Yorùbá Gbayì TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lórí ìkànnì yìí wípé a kì í rà débi táti ẹ̀ wá sọ pé àìrà tí ò lọ́mọ nú. Bí àlàáfíà ó ṣe jọba nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà, ohun tí a máa ń mú wá sí etí gbọ́ yín. Ẹ dẹ̀ ti mọ̀ pé a kì í láǹfààní àti dá ẹnìkan láre, bẹ́ẹ̀ sì ni a kì í dá ẹnìkan lẹ́bi. Ṣùgbọ́n ohun tó lè mú àlàáfíà jọba, tó lè mú wa gbádùn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ láti tan ìmọ́lẹ̀ àti láti sọ èròǹgbà wa, tó lè mú ojútùú wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyewuye tó ń ṣẹlẹ̀ káàkiri nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ìkànnì aláyọ̀, ìkànnì ìdùnnú, Yorùbá Gbayì TV. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, tí ẹ ṣe ń wò wá, ẹ máa tẹ like, kẹ́ẹ̀dẹ̀ máa subscribe sórí ìkànnì yìí, torí pé gbogbo ohun tá à ń mú wá fún yín, ìtẹ́ ẹ nílò ni, tẹ́ ẹ sì gbọ́dọ̀ mọ̀. Adédòkun Adébáyọ̀, Bayu presenter, bàbá kéré ìjápọ̀, bàbá tó lu bọ́dìdá. Èmi tàti sígbó tí mò ń tira mi sójú ọ̀nà ọkùnrin mẹ́ta àti bíntín, èmi tí mo gbénu ilé tí mò ń dẹ́rù bara mi. Ẹ tún jẹ́ a jọ farabalẹ̀ gbọ́ tòní o. Kí ló ń tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí? Àwọn bàbá wa ní àìsí ń bẹ báyìí ni àìbá wọn dá sí. Torí pé àrùn tí ń ṣàbọ̀yadé, gbogbo ọlọ́ya ló ń ṣe. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí, àjọ wà ń bẹ̀ ni, ó yẹ kó jọ jẹ wá lógún. Níbi tí orílẹ̀-èdè yìí dé dúró yìí, kí ni ìwòye tiwa lórí ẹ̀? Kí lohun tá a nílò? Kí lohun tá a lè ṣe? Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àti ìmọ̀ràn fún àwọn olórí wa tí wọ́n ń darí wa, àti àwọn tó súyọ, tó ṣókùnkùn tẹ́ gbọ́dọ̀ mọ̀, gbogbo ẹ̀ láàmọ́ fi tó yín létí, tẹ́sì mọ́ láǹfààní àti fojú yín rí lórí ìkànnì tá a wà yìí. Àkọ́kọ́, ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, torí pé àwọn bàbá wa sọ pé tẹ́gùn bá ti débi ó ṣe tán àti fẹ́ yọ ni. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé tẹ́gùn bá ṣe tán àti fẹ́ yọ, ó lójú bí ẹni tó fẹ́ yọ ẹ̀gún yẹn bó ṣe máa yọ, kó má bàa tún mú ìpalára bá ibi tá a ti fẹ́ yọ ẹ̀gún, kó má bàa tún dá egbò àdá àjìnà lẹ̀. Ó tún ní bá a ṣe yọ, ó tún ní bá a ṣe máa yọ, kó má bàa tún dá egbò síbi tá a ti fẹ́ yọ ẹ̀gún. Lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, tá a bá ní ká wò ó lálàkọ́kọ́, ṣé ìfẹ̀hónúhàn yìí ṣó lè fòpin sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà? Ṣé ìfẹ̀hónúhàn yìí ṣó lè ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí? Eléyìí tí olóyìnbó ń pè ní protest, léyìí tó ń lọ lọ́wọ́ yìí, ṣó lè fòpin sí gbogbo oúnjẹ wọ̀nyí, gbogbo nǹkan wọ̀nyí, ṣó lè fòpin sí ṣá lórílẹ̀‐èdè Nàìjíríà? Tá a bá ní ká fojú inú wò ó, ìfẹ̀hónúhàn tí à ń sọ nípa èyí ní orílẹ̀‐èdè wa yìí, ǹjẹ́ àwọn ènìyàn wọn ti fẹ́ máa sọ di nǹkan míì?
torí pé bí ìfẹ̀hónúhàn yìí ṣe ń lọ látìgbà tó ti bẹ̀rẹ̀ ọjọ́ 10 náà kéde pé a fi ṣe ìfẹ̀hónúhàn yìí. tá a bá dẹ̀ ní ká wò ó nígbà tí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn yìí jáde tí eléyìnbó ń pè ní protest ni ààrẹ wa ti kọ́kọ́ sọ pé àwọn ò faramọ́ ìfẹ̀hónúhàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè eléyìí tí ara ń kan wọn láǹfààní àti gbà torí pé wọ́n ń wò níwòye pé ìfẹ̀hónúhàn yìí ó yẹ kó lè mú ojútùú bá ohun tó ń ṣẹlẹ̀ gbogbo ọ̀wọ́n gógó nǹkan yìí. wọ́n sì láǹfààní àti tẹ̀síwájú ní ọjọ́ 1 oṣù kẹjọ ọdún tá a wà yìí. nínú ìfẹ̀hónúhàn yìí tá a bá ní ká wò ó, ààrẹ sọ níbẹ̀rẹ̀ wípé òun ò fẹ́ kí ìfẹ̀hónúhàn wáyé, ṣùgbọ́n bí ìfẹ̀hónúhàn ṣe ń lọ oríṣiríṣi la ti ń rí, oríṣiríṣi la ti ń gbọ́ pé àwọn jàǹkóríkò ẹ̀dá kan wọ́n ń lo ìfẹ̀hónúhàn yìí láti fi ṣe nǹkan tí ò tọ́. nínú ẹ̀ àwọn kan fi ń jalè, wọ́n fi ń ṣe nǹkan tí ò tọ́ léyìí tí ò bójú mu, tó yẹ pé ńgbà tí ìfẹ̀hónúhàn yìí fẹ́ bẹ̀rẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wà ní inú fu àyàfu torí wọn ò mọ bó ṣe máa rí. bá a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa àfẹ̀hónúhàn ní tó yẹ kó jẹ́ nǹkan tó yẹ kó lọ ní ìrọwọ́rọsẹ̀, nǹkan tá a fẹ́ tá a dẹ̀ fẹ́ kí ìjọba mọ̀ pé a fẹ́, kò yẹ kó mú wàhálà dání, kò yẹ kó mú jàgídíjàgan dání. ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn kan ń lo ìfẹ̀hónúhàn yìí láti fi da omi àlàáfíà orílẹ̀-èdè rú léyìí tí ò bójú mu. ìdí nìyẹn tí mo fi sọ níbẹ̀rẹ̀ ètò yìí pé ṣé ìfẹ̀hónúhàn yìí ṣó lè fòpin sí ohun tó ń ṣẹlẹ̀ nílùú ìlú yìí. bí ìfẹ̀hónúhàn yìí ṣe ń lọ, ààrẹ láǹfààní àti sọ̀rọ̀ wípé kí àwọn ènìyàn kan dáwọ́ ìfẹ̀hónúhàn yìí kan dáwọ́ ẹ̀ dúró, wípé àwọn láǹfààní àti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lọ́wọ́. wọ́n tẹ̀síwájú, wọ́n ní títa ríro báyìí ó là á kọlà, wípé kí àwọn èèyàn ní sùúrù, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àhesọ ọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ pé wọn láǹfààní àti dá ìfẹ̀hónúhàn èyí tí eléyìnbó ń pè ní protest, wọn láǹfààní àti dá dúró. eléyìí ló wá fún ààrẹ láǹfààní àti kó àwọn ọlọ́pàá, àwọn agbófinró, àwọn sójà láti kó wọn síta láti máa gbé gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ìfẹ̀hónúhàn yìí léyìí tó ti ń dá rúkèrúdò lẹ̀ ní ilẹ̀ Nàìjíríà. kíní kan wà tí mo fẹ́ ká mọ̀, bá a bá ń pariwo kógun ṣẹlẹ̀, ogun ò dàbí ẹ̀bà kò sì dàbí iyán tá à ń jẹ. ká wá ọ̀nà bí àlàáfíà ṣe lè jọba àti ohun tí ó lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà àti ohun tó máa wá ojútùú sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ló yẹ ká wá. kì í ṣe pé ká máa dúró lórí òdodo ara wa. ààrẹ ti láǹfààní àti kó àwọn agbófinró síta pé ẹni tí ọwọ́ bá ti tẹ̀ kí wọ́n mú. àwọn ènìyàn dẹ̀ ti sọ pé àwọn ò ṣetán láti dá ìfẹ̀hónúhàn yìí dúró. ṣé ẹ mọ̀ pé ẹgbẹ̀rin ọ̀tẹ̀ rèé, bá a ṣe ń pa kan bẹ́ẹ̀ nìkan rò. kí wá ní èròǹgbà tiwa gẹ́gẹ́ bíi pé ìlú Nàìjíríà yìí òun náà lájọ wà. àmọ̀ràn mi fún àwọn ìjọba ni pé kí wọ́n tètè wá ojútùú sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀wọ́n gógó gbogbo nǹkan.
tó ń ṣẹlẹ̀, epo wọ́n, ìyẹn epo bẹntiró. A dẹ̀ ti mọ̀ lórílẹ̀‐èdè pé tí epo bá ti wọ́n á ṣàkóbá fún gbogbo nǹkan tó fi dórí oúnjẹ tá à ń jẹ, torí pé tá a bá gbin nǹkan tán lóko, ọkọ̀ ni wọ́n lọ fi kó wa, epo ni wọ́n sì rà síbẹ̀. So epo bẹntiró jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì tí a lè kọ́kọ́ mójútó dáadáa, tó máa dín gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, tó máa dín oúnjẹ tó wọ́n. Kí àwọn ìjọba kí wọ́n bá wa tètè wá ojútùú sí i, kó má bàa máa sí aáwọ̀ láàrin ìlú àti ìjọba. Ẹlẹ́ẹ̀kejì, àwa tí a jẹ́ èèyàn nínú ìlú, àwọn bàbá wa sọ pé ohun tá a bá fi pẹ̀lẹ́ mú kì í bàjẹ́, ohun tá a bá fagbára mú ló máa ń le koko. Ẹ ṣe jẹ́ ká ṣe sùúrù, ká má lo àǹfààní pé protest ìyẹn ìfẹ̀hónúhàn ká mọ̀mọ́ fi dá wàhálà lẹ̀ láàrin ìlú, torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti ń da awuyewuye lẹ̀, eléyìí tí ò sì bójúmu lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ mi tún wá lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀‐èdè yìí. Gẹ́gẹ́ bí a ti máa mọ̀ pé ọ̀dọ́ ló ní ọjọ́ ọ̀la orílẹ̀‐èdè, àwa ọ̀dọ́ ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, torí pé láyé lágbájá nǹkan wọn iye báyìí láàrin nǹkan, láyé tàmẹ̀dù nǹkan wọn iye báyìí láàrin nǹkan. Ṣé bí ó ṣe máa tẹ̀síwájú lórílẹ̀‐èdè Nàìjíríà wa rèé? Àwa ọ̀dọ́ a níṣẹ́ tó pọ̀ láti ṣe, láti wá ojútùú sí ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà, kó má bàa máa di wípé nǹkan kan báyìí náà la máa fi gbogbo ọjọ́ ayé rán. Àmọ̀ràn mi rèé fún gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa gbọ́ mi, àtẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin ìjọba àti àwa tá a jẹ́ aráàlú, pàápàá jùlọ àwa tá a jẹ́ ọ̀dọ́, kí omi àlàáfíà orílẹ̀-èdè yìí kó má bàa dàrú. Ẹ jẹ́ ká wá àtúnṣe sí i, kógun má ṣẹlẹ̀, kí wàhálà má ṣẹlẹ̀, kí ìjà má ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ó ní ohun tí ìkànnì Yorùbá Gbayì TV, òun lohun tí à ń láǹfààní àti gbéyẹ̀wò. Mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé mi ò wá láti dá ẹnìkan lẹ́bi àbí láti dá ẹnìkan láre, àbí láti gbé ẹ̀bi fún ẹnìkan, ṣùgbọ́n bí àlàáfíà ó ṣe jọba láàrin gbogbo àwọn èèyàn, láàrin àwọn ìjọba àti àwa tí wọ́n ń ṣèjọba lé lórí, òun ni a gbé dání lórí ìkànnì yìí. Kò ní jù báyìí lọ fún sáà tàsìkò tá a wà yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa, àtẹ̀yin tẹ́ ẹ ti láǹfààní àti máa wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Yorùbá Gbayì TV, ẹ máa like, kẹ́ ẹ máa subscribe, kẹ́ ẹ dẹ̀ máa láǹfààní àti bá wa share ẹ̀ fún gbogbo àwọn èèyàn kó lè débi tí a fẹ́ kó dé. Adédòkun Adébáyọ̀ yín náà rèé o, Bayu presenter, bàbá kéré ìjápọ̀, bàbá tó lo bọ́dìdá, èmi tán ti ti gbó tí mò ń tẹra mi sójú ọ̀nà, ọkùnrin mẹ́ta àti bíntín, èmi tí mo gbénu ilé tí mò ń dẹ́rù bara mi. Yorùbá Gbayì TV, ẹ máa gbọ́ wa.